Bra kan bí. Bẹ́ẹ̀ni kò. Bra kan bí. Ògùn tó wà lórúkọ mi bó lẹ yọ sí. Mo sọ fún yín láìmọye ìgbà. Tí ẹ bá tilẹ̀ máa jẹ́ Jésù kan bí. Tàbí Olúwa kan bí. Èmi ò ní fi ẹnu mi pé òrìṣà kankan. Ṣé Jésù ló bí mi ni? Ẹ̀bá. No, ọjọ́. Ẹ̀jẹ̀ báyìí ṣe. Ẹ̀jẹ̀ báyìí. Any what? Any case ni. Ẹ ń fi ẹnu tí ẹ fi ń pe Jésù. Ẹ fi mú ẹni kings. Okay. Gbọ́. Let am go for. Òtútù lè. Ọtí òtútù. Àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀. Okay. But ǹjọ́ yẹ kí ẹ máa fi ẹnu mu bíà. Ibo ni ká fún ẹ, ṣé ká bá fọ̀rọ̀ bá mu tí. And then, ibùdó lẹ́yìn wà ń gbà tí Bíbélì sọ pé ká mọ ọtí wáìnì fún àìlera ara wa. Ṣé mi mú kọ́? Is this wine? Why tẹ fi ṣe báyìí sí mi ní church? Tí ẹ fi padà wá mọ́. Ẹ bá bínú. Wọ́n á pè mí kó lálejò mi. Wọ́n á bọ̀ wọ́n. Wọ́n á bọ̀ what? Ògúnlé bàbá mi, kí wọ́n máa bí. Wọ́n á bọ̀ ògún. Kí ni tiẹ̀ pẹ̀lú ọwọ́ àbògún? Ẹ ṣe ẹni tó jíṣẹ́ fẹ́ nìyẹn ní ọ̀dọ̀ mi gangan. Lóògùn tiwa gangan tó gbọ́dọ̀. Excuse me, ẹ̀yin mọ̀ ń pa ògún ni. Okay. Ògùn pàbẹ tí mo ń jẹ ṣe alias ni àbí. Ẹ pẹ̀lẹ́ sọ́kúrẹ́ ajọ́. Nígbà tẹ́yìn dẹ̀ mọ̀ wípé wọ́n ń ṣerú eléyìí. Ìwà tẹ̀wì yóò dà dáhùn. Ìyàwó Sọ̀gbẹ̀rì lólórí àwo.